kábíyèsí olódùmarè kábíyèsí fa akí ọgbẹ lófẹta lọhùn káàkiri àgbàlá ẹpà àtàkùn ìtẹ́fẹ́ òní fọ ìtẹ́mi gbò nídìí láṣẹ lọ olódùmarè láṣẹ lọ fa àfa àkànmọ́ tún mú wáyé ìmọ̀ràn ẹlẹ́yà àbíkí ló kọ rẹ̀ wọ́n fẹ́ kọ́ wa ní ntí ìsìláàmù tó mú wá tá a rí rí wọ́n fẹ́ kọ́ wa ní nǹkan tí ìsìláàmù mú wá tá a pé àwọn ò tiẹ̀ ṣe rí ẹ̀kọ́ tí ìsìláàmù kọ́ wa tí ó sílẹ̀ Yorùbá tẹ́lẹ̀ wọ́n ń bèè lọ́wọ́ wa pé ìṣẹ̀ṣẹ̀ tàjẹ́ ń polówó gan wọ́n ní ìṣẹ̀ṣẹ̀ Christianity àtàwọn ẹ̀sìn yòókù tá à ń sọ yìí kí ló mú wá gan wọ́n wá sọ gbogbo tí Islam mú wá tá àti ẹ̀ ṣe rí gbogbo tí Islam mú wá táyé pé kódà tẹ́yìn gẹ́gẹ́ bá gbọ́ yóò dàbẹ̀ ní pé Yorùbá àti ẹ̀sìn sìrì kí Islam tó dé ni ẹgbẹ́ òsòkè bàbá mọ̀ràn ẹlẹ́yà ẹ̀yẹ ẹgbẹ́ òsòkè. ẹ̀kọ́ wo gan ní bẹ́ẹ̀ mi tẹ́ ń sọ fáwọn èèyàn àbá mùsùlùmí bá sọ̀rọ̀ yóò máa júwe bó ti wẹ jẹ́nẹ́bà yóò júwe bó ti wẹ haida ajúwe bá ti wẹ nífàsì ajúwe alùwàlá ajúwe pé báyìí lórúkú báyìí lọ́nà ró báyìí ló ṣe báyìí ló ṣe. sẹ́ni mùsùlùmí èrònú àti ìrònú fẹ́ lómi ó ti dogun ó ní táwọn mùsùlùmí bá sọ̀rọ̀ ó láwọn ó júwe báwọn bẹ́yìn ó sì wọ jẹ́nẹ́bà bẹ́yìn ó ti rùkú bẹ́yìn ó ti nàró bá a ti kírun jọ ọlọpọlọ lílọ ọlọpọlọ jẹ àfà mùsùlùmí ẹ̀yin mùsùlùmí ànábì kọ́ yín bẹ́ẹ̀ ti wẹ̀ jẹ́nẹ́bà àǹfààní wo ni jẹ́nẹ́bà wá sí fún wa báyìí nísìnyí jẹ́nẹ́bà ń kí ni wúlò jẹ́nẹ́bà gangan lára ọmọ èèyàn tó fi jẹ́ pé ta ló kọ́ bàbá ànábì kó dín jẹ́nẹ́bà kó tó bá yá ànábì sùn lọ́dọ̀ yìí nìsí báyìí ànábì ni ẹni tí ọlọ́run dá tó dáa jù làláwù dá tó dáa jù ok ànábì fúnra rẹ̀ nìsí báyìí mo wẹ̀ jẹ́nẹ́bà kò tó sùn ẹ̀ ó sì yà ẹ̀kú yàtí ọ̀yà àbí muslim ò lè ronú kọ́ ló jẹ́ lè mọ dánú o ó kọ́ abá ṣe jókòó ó kọ́ abá ṣe nàró ó kọ́ abá ṣe rúkú ó kọ́ abá ti kírun nígbà tí mo ti dá ànábì tí mo ti bí ànábì ádámù lẹ sọ pé nọ́mbà 1 yín kò kírun éfà nọ́mbà 2 rẹ̀ kò kírun àwọn Jesus Christ wá tipẹ́tipẹ́ kò kírun àbẹ́ gbọ́ pé Jésù kírun rí gbogbo àwọn mẹ́yìn rẹ̀ kò kírun Sulaimon tẹ́gbẹ́ Solomon kò kírun Abrahamu kò kírun Jacob kò kírun Asiki kò kírun wọ́n sì gbọ́ àgbà wọ́n sì ní gbèsè ayé tó nítumọ̀ ju gbèsè ayé ànábì tó wá ń kírun lọ àbíjọ́ lẹ gbọ́ pé Abrahamu bọ́ ọmọ ọdún 9 sùn rí njẹ́ o lẹ gbọ́ pé Jésù bá tẹ̀pẹ́ lánàá bí Ìsá njẹ́ o lẹ gbọ́ pé bọ́ ọmọ ọdún 4 sùn rí gbogbo àwọn tí wọn è kírun tí wọn ò wẹ̀ jẹ́nẹ́bà ẹ lọ wòran wọn bó ṣe rí ìran làwọn ọ̀rìn ìbò ìran àwọn Jésù nù ìran àwọn Abrahamu àwọn làwọn ọ̀rìn ìbò àwọn UK US àwọn ọmọ tí wọn ò wẹ̀ jẹ́nẹ́bà bínú o ẹ jẹ́ ara yà mọ́ ọ̀bọ̀dọ̀ àwọn ọmọ tó wẹ̀ jẹ́nẹ́bà bì ẹ̀yin lárúbáwá àwọn Iraki àwọn Al-Qaeda ṣẹlẹ̀ àwọn iṣẹ́ lẹ́yìn tán wẹ̀ jẹ́nẹ́bà bì bọ́ ẹ wá yí àwọn ọmọ tí wọ́n wẹ̀ jẹ́nẹ́bà bì bó ṣe rí kẹ́ wá yí àwọn ọmọ tí wọ́n wẹ̀ jẹ́nẹ́bà bì bó ṣe rí àwọn ọmọ tí wọ́n wẹ̀ jẹ́nẹ́bà bì àwọn Amẹ́ríkà àwọn US àwọn Canada àwọn China India àwọn yẹn wọ́n wá ń tẹ̀síwájú Russia wọ́n ń tẹ̀síwájú technology nínú nǹkan amáyédẹrùn nǹkan mèremère àìmọ̀ ọmọ tí yín tẹ́ wọ́n wẹ̀ jẹ́nẹ́bà bì àwọn Iraki Iranu Kuwaiti ẹ̀yin wo àwọn abẹ́rẹ́ kan tí ń pọ̀ Afghanistan Bangladesh Dubai àwọn ẹ̀yin ọmọ tó yẹ jẹ́nẹ́bà bì ẹ wá lọ ní ẹ̀yin wá gbé ẹ wá jagbé súnmọ̀ mi sínú ayé ẹ wá lọ ní àwọn ọmọ tí wọ́n wẹ̀ jẹ́nẹ́bà bì ẹ lọ ní wọn la tẹ́ gbọ́ pé wọ́n dájà alẹ́ ìlú àwọn ọmọ tí wọ́n wẹ̀ jẹ́nẹ́bà bì ẹ̀yin ọmọ tẹ́ wẹ̀ jẹ́nẹ́bà bì lẹ́ẹ̀dájà lẹ́ ń bẹ tẹ́wá ní wọ́n jíjẹ ẹ̀sìn ẹ̀yin ọmọ tẹ́ wẹ̀ jẹ́nẹ́bà bì lẹ́ jíjẹ ẹ̀sìn Osama bin Laden tẹ́ wẹ̀ jẹ́nẹ́bà bì ó bìlẹ̀ World Trade Center àwọn ọmọ tẹ́ wẹ̀ jẹ́nẹ́bà bì kọ́nu ẹ̀wà dúró yẹ tó parí World Trade Center lọ́sọ̀rọ̀ bin Laden tẹ́ wẹ̀ jẹ́nẹ́bà bì ọmọ tẹ́ wẹ̀ jẹ́nẹ́bà bì ó wà ní Sambisa forest
wọ́n ti àti wọlé Yorùbá wọ́n jiyàn gbé mo gbọ́ díò kan hello sóni wàá gba màmá rẹ mú 20 million wá kọ́ wàá gba màmá rẹ inú ibo lè wọ́n ti 20 million ìpa màmá rẹ ní ìsìn bàbá mú 20 million wá kọ́ wàá gba màmá rẹ ìpa màmá rẹ o Fúlàní ni o ọmọ tẹwọn jẹ́ níbàbí nù àwọn ìyá tí wọ́n jẹ́ níbàbí lẹ́ ń jí gbé o mo fi tí ẹlẹ́nu jẹgẹdẹ ọmọ tẹwọn jẹ́ níbàbí nù àwa à ń tẹ́ àwọn ọmọ ogun tá à ń tẹ́ á fi bẹ́yẹn ọyọ ẹlẹ́bọjà àwọn tẹwọn jẹ́ níbàbí nù tọ́lẹ̀tì Ayílára ẹnikẹ́ni tó bá ṣe kan yàtọ̀ sí tíṣì bàbá wọn ṣe ẹ̀sìn wa ní apá oníyàwó mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n olórí búkọ ọmọ olórí kúkú olójú kankan bí aago ṣọ́ọ̀ṣì ẹ bá ti ṣe kékeré kan apá ni ẹ má tún Islam ṣe ọmọ oníyàwó mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ẹ má tún Islam ṣe ẹ má tún Islam ṣe ni Islam ní ká pa àyàn ni ẹ á sì pa ni Islam tẹ́yìn bá ti bọ́ sí ìwájú apá ẹ á fẹ́ bá tún Islam ṣe lójú àwọn èèyàn àwọn ọmọ oníyàwó mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n àwọn tó wọ jẹ́nẹ́bà bínú o tààlọ́n tí wọ́n wọ jẹ́nẹ́bà bí ẹ kó ẹ gbé ẹ lọ tì mọ́lẹ́ ńlọrin ọmọ tó wọ jẹ́nẹ́bà bí yín pọ̀nà láàrin ìlú Abdulrahmanu ńbẹ lókè kúra ọmọ tó wọ jẹ́nẹ́bà bínú Afusa ọmọ tó wọ jẹ́nẹ́bà bí Abdulrahman Tafusa ẹ wà àwọn àfa ọdúnrún àwọn àfa tọmọ gbé kiri orí ètò tọmọ bẹrí tọmọ bí apá àwọn tó wọ jẹ́nẹ́bà bínú o àwọn tó wọ jẹ́nẹ́bà bí wọ́n pọ̀ nọ́ọ̀tì wọ́n terrorize àwọn Christian tó wọ jẹ́nẹ́bà bí àwọn ọmọ tí wọ́n wọ jẹ́nẹ́bà bí wọ́n máa ń táyé ṣe ẹ̀yin jẹ́nẹ́bà bí ẹ̀yin ń dayé rú ojú gbà mí ti fún yín Islam ló kọ́ yín lélẹ̀ olókọ́ yín lélẹ̀ olókọ́ yín lélẹ̀ olókọ́ yín bá sí kírun iṣẹ́ wa nínú ṣe fún wa o kírun rẹ nígbà wọ́n bá kírun rẹ dáadáa kírun rẹ òórùn rẹ tó ń kírun kò lè ṣe jẹ́ẹ̀tì kò lè ṣe aeroplane àwọn ọmọ tí wọ́n jẹ́ níbà bí táwọn ò tiẹ̀ kírun rí àwọn ló fi ilé aeroplane tẹ́ẹ̀tù gbé lọ Mẹ́kà tó lọ kọ̀tínú ìrun ìranù àwọn ọmọ tí wọn ò kírun nu o Islam kan yóò bá ti ń kírun ó kọ́ àbá ní kírun àwọn abáńlẹ̀ Yorùbá tí wọn ò tiẹ̀ wá kírun tẹ́tí wákàwò tó wá wọn ò ráyé wá ń tiwọn ẹ̀yin tẹ̀yìn kírun lẹ́rìíra yín tán bí ẹni pẹ́ dáyé wá ẹ sí ìwọ náà mọ sọ pé o ní dókítà báyìí jẹ́ ń gbọ́ bòde iwájú. àwọn àṣìṣe débi pé àwọn àfẹ́ Islam wọ́n ṣe débi pé wọ́n kọ́ bó ti tọ̀. olórí burúkú ni bàbá ni ọlọ́run àfáà ṣe débi pé wọ́n kọ́ bó ti tọ̀ kẹ́ẹ̀ tó dìbò Islam kẹ́ẹ̀ tó dé Islam gbé Islam dé àwọn pàtó mọ́ra ni kó tó gbé Islam dé ó láì pa mọ́tò ara ni ok àwọn bàbá wa kó tó gbé Islam dé wọ́n mọ́ tọ̀ lé ni nígbà Islam dé wọ́n ní wọ́n kọ́ abá ti tọ̀ ó kọ́ abọ́ ti yàgbẹ́ ìbọ̀lẹ́ yẹn bá mi rẹ́rìí o ó kọ́ abá ṣé káwọn tó gbé Islam dé sá mọ́ tọ̀ lé ni láì káwọn dádì wa mọ́ tọ̀ lé ni o irú àwọn dádì ti wa owó mọ̀gúrù nù tọ̀lé pọ̀ o ó ní ọkọ̀ abá ti yàgbẹ́ kó tó gbé Islam dé a mọ̀ sun ara ni ayọ̀ bùnbàjẹ́ a kàn sí gbogbo ẹ̀ pátẹ́pátẹ́ bí a bá ti ń jẹ náà lásù sí kódà a mọ̀ sun abọ́ ó ní Islam lé ó lóun ní ó kọ wa wípé tá a bá fẹ́ lọ tọ̀ ẹsẹ̀ tá a gbé wájú ni tá a fẹ́ lọ yàgbẹ́ ẹsẹ̀ tá a gbé wájú ni àdúrà tá a mọ̀ sí ilé tọ̀ ni ẹsẹ̀ ọ̀tún ló gbé wọlé yàgbẹ́ ẹsẹ̀ òsì ló gbé wọlé tọ̀ ẹ lọ́pọ̀lọ́ sẹ́ ẹ jọ ẹ lọ yàgbẹ́ nu gbó kọ́ o ẹsẹ̀ wo òkè tá a ti fẹ́ wọnú gbó yóò wá gbẹ́ sí òsì yóò àdá nìyẹn ẹ títọ̀ mú mọ́ orí títì tó sáré bọ́ sẹ́gbẹ̀ẹ́ gbó tó tọ̀ ẹsẹ̀ orí yókè yóò nẹsẹ̀ òsì inú gbó. ẹni tó ti wà nù gbó tẹ́lẹ̀ kí kíbi ò tó gbọ̀ngàn. ẹni tó ti wà nù gbó tẹ́lẹ̀ kí tẹ̀lé gan yóò jẹ́ ìdìbò lẹ́nu gbó yóò àdá nìyẹn náà wáyé tù wàlìmùgbẹ́ bí yá wàlìmùtọ̀ ní tọ́ntọ́. ẹ jẹ́ n bẹ́ tó lọ kó wọ́n dàbí ká ẹ̀rí mo wá ìdáhùn nìkan wọ́n lè bi ti ń yàgbẹ́ ẹni tí wàá rí gbẹ̀yà nǹkan o
islamu doctor rẹ̀. àwọn Christian ò tiẹ̀ yàgbẹ́. Àwọn Christian ò yàgbẹ́ kò yé mi àwọn Christian ò tiẹ̀ yàgbẹ́ ń tiwọn wọ́n mọ̀ yà ara ni àwọn Christian ò yàgbẹ́ ń tiwọn àwọn ìyàgbẹ́ wọ́n mọ̀ yà ara ni pásítọ̀ jókòó rí tó yẹ pásítọ̀ wà lóyún ọ̀tà tásìkò gbé bá tó yóò kàn fún ara rẹ̀ pẹ́ẹ́ mọ̀mí jí yóò náà fọ pẹ́ẹ́ ọmọ ìjọ fọ pàá bẹ́ẹ̀ ọdún ṣọ́ọ̀ṣì bó ṣọ́ọ̀ṣì bá ń rùn gbogbo ẹ̀kọ́ tó ló ń kọ yìí kí ni ìwúlò tó fi kọ́ wa ẹ jí mi gbọ́ wájú. abẹ́ẹ̀kọ́ ni pé tó bá tọ̀ ibi tó kọjú sí ni tó bá yàgbẹ́ ibi tó kọjú sí tó bá tọ̀ tó bá jáde tó wíre tó bá fẹ́ wọlé tọ̀ tó wíre tó bá súnmọ́ ìyàwó ìyàdúrà báyìí ló ṣe tó bá bímọ ó pèrú sí i ọba sí pé ó ṣe pé ọwọ́ dá ọba tiẹ̀ wá kú wọ́n kọ́ bó ti wẹ̀ ẹ́. ó ní tí ó bá báyàwó ewu rẹ̀ sùn ní tó wúre tó bá bímọ ó pèrú sí i nígbà àwọn odò ìyá wọn mọ̀ kí wọ́n bí tán edó tán fi bí nígbà tí wọ́n bá ya tí wọ́n sùn ọ̀rọ̀ mọ̀mọ́ nàwáyé tù wọ́n mọ́ bí nàwáyé tù kọ́ bèrè sùn bá mi ya omi sùn yà tí àwo ni wọ́n kà kún tó bí ya mọ̀mọ́ n tó wíre èdè lásán gbogbo tí wọ́n wí kó tó tọ̀ yẹn ẹni kó sọ̀tún mẹ́ bí kébé ó dàbí kó sọ pé mo lọ létọ̀ ìgbà tí mo wá lé létọ̀ mo máa fẹ́ wọlé létọ̀ mo wá ń rojọ́ gbogbo kíni yẹn gan kò bọ́ pọlọ mú kí èèyàn wà lé ibi tí yẹn ti ń ṣẹ̀gbin kí èèyàn máa rojọ́ àníyàn wèrè lórí mi àwọn tọ̀ wá ń tọ̀ nàwáyé tù wà lè mẹ̀tọ̀ríyà wà lè tọ́mtọ́mù tẹ́ ẹ wá ní tó wá sọ síwájú Islam ni ó kọ́ wa béèyàn bá kú béèyàn ó ti wẹ̀ ẹ́ ìwẹ̀ tó kù wẹ̀ ta ló ibo ló ti fẹ́ lọ lò ẹrẹ́ bẹ́ẹ̀ jọ ìwẹ̀ tẹ́wẹ̀ fún ibo ló ti fẹ́ lọ lò ó fẹ́ múra lọ gbóró ọrú lọ́pàdé ta ni o òkú tó jóná mọ́tò ìwẹ̀ wo náà wẹ̀ fún àwọn tó ní plane crash tó ń jẹ́ omi ìwẹ̀ wo náà wẹ̀ fún wọn iṣẹ́ àwọn ìwẹ̀ ọ̀tá kú sí lára òkú bó wẹ̀ fún ìkan jẹ́ bó wẹ̀ fún ìkan jẹ́ mo sọ bó àwọn China àwọn India táwọn wá sòkú tí wọ́n ń kọ́ Islam ní kí wọ́n bẹ́ẹ̀ tí wẹ̀kù nígbà tí wọ́n ti gbé Islam dé Islam ló kọ́ Christian ọmọ tí ń wẹ̀kù sìbẹ̀sì bí dọ́kítì sí ilẹ̀ ìsọpẹ́ yìí wẹ̀kù ṣé Christian náà wẹ̀kù lẹ́yìn gbogbo Christian tó gbogbo ẹ̀ lọ mọ́ṣúárì gbogbo treatment àti fún mọ́ṣúárì ó tán náà nìyẹn gbogbo wọn wẹ̀ mọ́ṣúárì bí mo wẹ̀ yìí mi ò mọ̀ but wọ́n wẹ̀kù mo wẹ̀kù òkú tó kú tẹ̀ wá lẹ̀ wẹ̀ fún kí ni wúlò wẹ̀ yẹn iṣẹ́ òní wẹ̀ yẹn fẹ́ ṣe só lọ pátí gbogbo ọ̀run ni ẹ wẹ̀ lẹ̀ fún káyọ̀ lè bá mọ̀ káwọn kan lè bá yọ sọ́fẹ̀ sọ́bìrì kó lè bá yọ tì kí lè ọ̀rọ̀ ọlọ́pọ̀lọ́ olúwa mi tó sọ báyìí láti wẹ̀ fún. mẹ ṣé gbogbo òkú tó wá ń kú nìsín ṣé gbogbo ẹ̀rọ aná ṣe ń wẹ̀ fún. òkú mùsùlùmí àáfà oníwé òfò òkú mùsùlùmí tó wà nù car accident bóyá mọ́tò gé méjì àbí táyà tírélà tẹ orí ẹ̀fọ́ bó lẹ́ẹ̀ ti wẹ̀ fún. òkú mùsùlùmí tó jiná mọ́tò ta ní wẹ̀ fún. ẹ jẹ́ ń gbọ́ búrúburú ẹ̀ tán. bí báyìí lẹ wẹ̀kú ẹ bá wẹ̀kú tán báyìí lẹ ti gbé kọ́dà àfọ àti ọba kírun sókun la wọ́n sọ pé tọ́wọ́ ẹ̀kọ́kùnrin níbi tó dùn bẹ́ẹ̀ ni kálóbìnrin níbi tó dùn ó ní bọ́bá wa kú tẹ bèrè gbèsè ẹsẹ̀ gbèsè báyìí làwọn apínkún èwo lọ́wọ́ nu tíra wọn ni mo bẹ̀ ní káwọn èèyàn. abẹ́ sí èrè ni Yorùbá lè tó bá yẹn pínkún kí wọ́n tó mú Ìsìlámù dé bókù Yorùbá bá kú gbogbo ogun rẹ̀ wọ́n mọ̀ dànù ni wọ́n lọ dàfájá bóyá láti pínkún bẹ́ẹ̀ lẹ́wọ́n fẹ́ pín ogun kan ní nítòsí ọ̀dọ̀ wa wọ́n bá ní wọ́n lọ pa àwọn àfáà náà bá dé báyìí láti pínkún ẹ̀yin ọkùnrin ẹ̀yin máa mú méjì kó bí ẹ̀ mọ̀ mẹ́yọ kan àfáà kan tó yẹ oníwà o bẹ́ẹ̀ kọ́ tá a fẹ́ pínkún obìnrin lẹ́tọ̀ọ́ kan ní ogun tó ilé ọkọ wọn náà wà wọn kàn máa mú pọ́lísì orí burúkú tó lè dá lẹ́rú
ẹ sì ya wùrí báyìí náà ẹ̀yin pípù yìí báyìí la ṣe pínkún láyé àtijọ́ bí àwọn bàbá bá kú wọ́n bá yẹ pé ogún wọn o ìgbà tí òtítí bá ṣe pín ẹ lọ dànù àbí wọn ni wọ́n pogún wọn tì ẹ̀yin ìwọ̀n sọ̀rọ̀ síbi ẹni pé àti ìmọ̀ exist kí Islam tó dé báyìí láti kírun sókù la láti kírun sókù la. ẹ mọ̀ pé Islam ẹ̀sìn kan ni tí ò sí jà fún bẹ́ẹ̀ àfi kó kú dẹ́dẹ́ nù mọ̀ ẹ pé ìwé pé àwọn afá inú àwọn afá ẹlẹ́sìn yẹn ni wọ́n wá pé kò sínú ìwé wọn ṣé wọn pé wọn ti wẹ̀ fún wa mẹ́ báyìí ni wọ́n kírun ti yín fọ́ gbọ́dọ̀ wà ní wẹ̀yìn báyìí lèèyàn kírun gbọ́dọ̀ wà ní wẹ̀yìn. ọ̀dẹ̀ báyìí lèèyàn kírun gbọ́dọ̀ wà ní wẹ̀yìn ṣé gbogbo ẹ̀ ló ń kírun ni ṣé ẹ̀dá ni kí gbogbo ayé ó kírun ni ó ń kálukú ló ní ọ̀nà tó ń gbà bẹ́lẹ̀ dá ẹ sọ̀rọ̀ náà bẹ́ẹ̀ mi bá jí ìdí fáàmì ní lọ ṣé ẹ̀dá ni kémi náà wá kírun bíi tiyín kí n tí mò ń fẹ́ látọ̀dọ̀ Olódùmarè kó tó lè bọ́ sí ni ṣé ẹ̀dá ni kí Kristẹni wá bá yín kírun ṣùgbọ́n àwọn àbáwá kan wà àtẹ́pá àwọn oníṣẹ̀ṣe wọ́n ti sọ yín déèyàn àwọn àbá ló mọ̀ pé ìkan náà gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bá lọ bẹ̀rẹ̀ tí yẹn bá ń kírun náà ọ̀kan náà ni bẹ́ẹ̀ yẹn bá wọn lọ ṣọ́ọ̀ṣì náà ọ̀kan náà ni bẹ́ẹ̀ yẹn bá lọ kírun nǹkan sí nǹkan kan òun lẹ́ẹ̀fì fà á lẹ́ẹ̀dá àwọn ọba kan táyé pé wọ́n ṣe kírísítì mùsùlùmí o wọ́n làwọn ni bó ni ọba làwọn àwọn bá lórí gbogbo wọ́n lọ ẹ̀yìn àfà wọ́n mọ̀ forí balẹ̀ lẹ́yìn àfà wọ́n lọ ní ṣọ́ọ̀ṣì bó tún jíṣẹ̀ sí wọ́n tún síṣẹ̀ sí àwọn bàbá wa yẹn ló kó pọ̀ àwọn tó náà tẹ̀sí fò pé káwọn ò kó pọ̀ wọ́n rò pé bí ìfẹ́ lè jọba ni pé kífì ó lè jọba ẹjẹ́ àbá ogun wọn ṣe láì mọ̀ pé àwọn ilé ìfẹ́ sọ àwọn àbáwá dẹrú ni nígbà tó wá ní kó di ọjà já ọ ní ìrìṣà kó wá tó lẹ́yìn mọ́mù kó wá mọ́ forí orí adé kanlẹ̀ tí ò ta kọ̀ọ̀ṣà tiwa ní tí ò ní túmọ̀ tó ta kàṣà forí kanlẹ̀ kí ni túmọ̀ rẹ̀ ẹ̀yin tẹ́ ń kírun kí ni láyọ̀ rí ìrìnnú lára yín tí ẹ̀yin tẹ́ ń kírun náà níbẹ̀ bá ní ṣòro ẹlẹ́bọ náà lẹ́lọ́ bá ẹ̀bọ lẹ́rù tí wọ́n ní bàbá mùdí onírù ló ní jálàbí inú Islam ló wà kẹ́ẹ̀jọ́ ogun inú Islam ló wà so kí n sẹ́ẹ̀rù yín gàngán kí ni láyọ̀ rí ìrìnnú yín àwọn àbá wa àná táwọn ò kírun wọn ò ráyé wa ni wọ́n bẹ mustiju níbi tí àbá nàbí wa tán jẹ́ ìyàlọ́wọ́ àbí mustagi yìí bínú wọn bẹ́ẹ̀ tán jíyà lọ láwọn àbá tí ò kírun yẹn mélòó nìyẹn gan mélòó nìyẹn kí á mọ̀ báyìí wọ́n ti tẹ́kiri ayé wọ́n ti lé muslim Japan China wọ́n ti lé muslim China Russia muslim àlépa North Korea àlépa South Korea àlépa wọ́n lé wọn kiri ayé ní báyìí ni àwọn ibi tẹ́ pẹ́ tí wọ́n àtàwọn muslim country gan Islam ti sún wọn bẹ́ẹ̀ ẹ̀sìn tó ń súnbó tí gbogbo ayé kọ̀m̀pléè lórí tó ń sún gbogbo ayé náà yẹ kẹ́ ẹ nínú ìwé tiwọn bó wọn ti ń kírun ṣé ẹ dandan kéèyàn wáyé kó kírun ni ẹ mọ̀ tí yín nìkan ẹ fẹ́ fi dìsáàdì fún gbogbo èèyàn ẹ bèrè pé bó wọn ti ń kírun Christian tí ò kírun ọlọ́ọ̀dóhùn lóhùn àbáwọ̀ sẹ̀sì tí tá a kírun Olódùmarè kò ṣe tiwa àwọn ọ̀dọ́ pé Christian tó ṣẹ̀ṣẹ̀ gan wọ́n padà wá kírun tí wọ́n ń kọ̀rọ̀ àkàkí lójú gbangba ni bẹ́ẹ̀ yẹn sọ̀rọ̀ yóò dàbí ẹni pé padà wá ń kírun kọ̀rọ̀ ọ̀dọ́ ìpá padà wá ń kírun kọ̀rọ̀ àkàkí lójú gbangba ni bá ti ń kírun lẹ́wọ̀ ẹ̀sìn tẹ́yìn mú wa ọ̀nà ẹ̀sùn kan dáadáa tẹ́sìn yín kọ́ wa ìpè àdínú ẹ̀sìn yìí o láti rí irú wà báyìí tó jẹ́ wà ọmọlúwàbí kò sí àfi bẹ́ẹ̀ àti bó ànábì táàdì bó lórí tiyín kí wọ́n pa táàdì bú Muhammad ẹ̀ pa ẹ̀yin ọmọ ẹ̀ mọ́kúnlẹ̀ kí yá yín mọ́ ibi táwọn jẹ́ gbóngun Islam ẹ̀ pa wọ́n bẹ̀ ṣe tẹ́mi mọ́ sọ àwọn tèmi nìyẹn ní sẹ́ńtírì. báyìí lèèyàn ti yàgbẹ́ bọ́lá àánú wẹ̀yìn báyìí lèèyàn ti tọ̀ bọ́lá àánú wẹ̀yìn báyìí lèèyàn ti mọ̀mí bọ́lá àánú wẹ̀yìn. báyìí lèèyàn ti mú mi ẹ ti pé ẹ jẹ́ lórí àwọn ilé ìjìnlẹ̀ wọ́n ní báyìí lèèyàn ti mú mi bọ́lá àánú wẹ̀yìn ẹ jọ afa Saudi desert ló wá kọ́ wa bá ti wẹ̀ ń bí bá ti mú mi àwa tọ́lọ̀ ń dá signature tómi wà alómi òkun anítọ́sà alómi odò sẹ́lẹ̀rù wà omi òjò kan tún wà. omi òjò tún wà
Islam ní access kó a bá ti mú mi irọ́ tẹ́yìn bá ti nígbà tí Islam ò ti dé tá a fẹ́ mú mi a fi àmà fọ orí báyìí a wà rọ omi sí àbí a la òdì a wà pọnmi sí láti òdì báyìí láti mú mi ẹ gọ̀. báyìí la ti fẹ́ yàwó polówà báyìí la ti tọmọ polówà báyìí la ti ṣèyí báyìí la ti ṣèyí báyìí la ti pínkún bí lágbájá bá kú. ṣe gbọ́ fídíò rẹ̀ ti tán ó ní báyìí la ti ṣèyàwó báyìí la ṣe tọmọ ẹ jọ gbogbo àwọn ọmọ tẹ̀yìn àfa àtọ mélòó ló ṣe mú wọn nínú gbogbo àwọn ọmọ tẹ̀ tọ́ ṣé bá àwọn ọmọ tẹ̀ tọ́ nìyẹn àwọn Ramoni àwọn ọmọ tẹ̀ tọ́ nìyẹn àwọn Ramoni ti bẹ́ẹ̀ yẹn kiri àwọn ọmọ tẹ̀ tọ́ nìyẹn làwọn ọmọ oníyàwó mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n yìí tó ní ẹnbàtì sọ̀rọ̀ sánà bí àwọn kún wọn pa àwọn ọmọ tẹ̀ tọ́ nìyẹn náà àwọn yẹn ní ẹ lọ gáràjì mọ́tò lónìí ẹ bá fẹ́ pa dá mi ẹ rí mùsùlùmù 90 kẹ́ ẹ tó rí Christian kan ẹ bá bèèrè àwọn ọmọ Muslim tẹ́ bá gáràjì yẹn bóòlù ti gbọ́n gé gáràjì èyí tí ó sá kúò nílé kéwú ló pọ̀ jù náà àwọn tó wà ní gáràjì ẹ fún wa lórúkọ àwọn olórí gáràjì tó jẹ́ Christian ẹ fún wa lórúkọ mẹ́ta nínú àwọn tó ń jẹ gáràjì tó ti ń jẹ olórí union ní Ìbàdàn yìí lẹ́kọ̀ọ́ ẹ fún wa lórúkọ àwọn tó jẹ́ Christian náà báyìí láti sọmọ lórúkọ báyìí láti tọ́mọ Islam kọ́ yín bẹ́ẹ̀ ti ń tọ́mọ lẹ́tà àwọn ọmọ tí yín tì gbogbo bí àwọn ọmọ kìrìsìtẹ́nì wa ń jó lórí láwọn tán náà mọ́tọ́ àwọn ọmọ tí yín wá ń jẹ́rú wọn tí a ti dá àdúgbò tó tòsí jù àdúgbò tó tòsí jù mùsùlùmí pọ̀ ń bẹ́ẹ̀ ni ẹ máa ń gbọ́ mùsùlùmí òdi ń jó wọ́n pọ̀ ń bá dàn bí kí ni tó sá mọ́sálà Muslim mọ́sálà òdi ń jó arọgẹ́rìn àwọn ọmọ tẹ́ ẹ tọ́nu Islam kọ́ ibẹ̀ ti tọ́ ma ẹ lọ lọ́rin ẹ lọ amúnigun ẹ lọ sórí aré ẹ ra àwọn ọmọ tí Islam kọ́ ibẹ̀ ti tọ́ ma wọ́n ká àwọn ọmọ tọ́mọ bá sẹ̀ ẹ kò sẹ́kẹsẹ̀kẹ̀ sí lẹ́sẹ̀ láìsí wèrè Islam kọ́ ibẹ̀ ti tọ́ ma ṣé bí bẹ́ẹ̀ ti tọ́ ma nu sẹ́ni Christian kan kọ́ mẹ́rin ó sẹ́ kókó sẹ́kẹsẹ̀ sí lẹ́sẹ̀ àbí ká rí babaláwo kan tó ikọ́ bẹ̀rẹ̀ sẹ́ kó wá kó sẹ́kẹsẹ̀ sí lẹ́sẹ̀ ọmọ ó sẹ́ ẹ wẹ̀rẹ̀ náà sí wọn lọ́wọ́ nílé kéwú ó sì kọ́ ibẹ̀ ti tọ́ ma ó kọ́ ibẹ̀ ti tọ́ ma àlùkò amọ́kù ni mo láwọn fídíò kan táwọn arábù yẹ ó dẹ̀ mẹ́gbẹ́ ó dẹ̀ lu àwọn ìyàwó lé àgbàlagbà obìnrin ó dẹ̀ kí gbàgbọ́ wọn sẹ́kọ̀ọ́ nìyẹn bẹ́ẹ̀ ti tọ́ ma ẹ̀yin tẹ̀ ríra yín tọ́ ó ti wá ní Islam kọ́ wa bá a ti ṣe ìyàwó bá a ti ṣe ìyàwó tí ẹni bá a ti ṣe ìyàwó tẹbí kí Islam tó dé tí ọkùnrin máa wọ báyìí tó bí ń bọ̀ báyìí ọkùnrin kẹba bàjẹ́ yóò sì bà lóbi mọ́lẹ̀ yóò sì rọ̀bù omi ó bà dé ṣé bá a ti ṣe nu ṣé wọ́n yẹ bá yẹ sùn nílẹ̀ Yorùbá ní bá a ti ṣe ìyàwó tiwa àní doni ìgbéyàwó Yorùbá ó lè pè lẹ́ engagement yẹn ìdáná tó mo ti ẹ̀wò kan tó rí mi wú tí gómìnà Adeleke àti yàbá Davido tí ogbon tán dọ̀bálẹ̀ bí wedding tí wọ́n dọ̀bálẹ̀ bá ti ṣe ìyàwó nìyẹn kì í Saudi lónìí yẹn alọ́mọ tọrọ ọmọ ni pẹ̀lú àpọ́nlé àtọ̀wọ̀ ṣùgbọ́n yìí sọ ní ìsìn bí ẹni pé kí Islam tó dé o tóbìnrin bá wọ báyìí tọkùnrin bọ̀ báyìí lójú títì bí ọkùnrin ó sì sàlẹ̀ mọ́ ọ̀rọ̀pọ̀ bò òun yóò bá dé wọ́n ti di ọkọ tìyàwó nù. Tí bàlágbà rẹ lé ti yín nínú àwọn bàbá tó bí ẹ̀yin tán ti lọ́hùn táyé pé ẹ̀rẹ́kọ̀ọ́ kankan lẹ́nu lọ́wọ́ wọn táyé pé ìwé tẹ́yìn wá ń kà lóko yín lẹ́kọ̀ọ́ ẹ̀yin ẹ̀ sọ fúnra yín pé ẹ̀yin o ìwé Islam tẹ̀ ń ká o lóko yín lẹ́kọ̀ọ́ nílé tí yín kò ságbáàrí kankan tó lẹ́kọ̀ọ́ kankan tó lè kọ́ yín bẹ́ẹ̀ bá ti mú lọ wá láàmú ẹja yín ojú òyìn tí ìbúgbẹ́ lólùfẹ́ wa láti lórí láti lọ fàmókè aláàbọ̀rú ìlàbọ̀yẹ bọ́ ṣiṣẹ́.